ohun tó bá jọun la fi ń wóhun. Yorùbá wí pé èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀rírí. Ohun tó bá jọun la fi ń wóhun. Ọmọ Adéyẹmọ ti tún ṣe bẹbẹ lénìí. Ọmọ Adéyẹmọ ti tún gbayì lénìí. Ọmọ Adéyẹmọ ti tún ṣe ohun tí àwọn kan sọ wípé kò lè ṣeé ṣe. Ọmọ Adéyẹmọ tún fakọyọ. Èmi a máa sọ wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán ọmọ Adéyẹmọ sí ìran Yorùbá ni. Iṣẹ́ tọ́lọ́run bá dẹ̀ rán èèyàn, Ọlọ́run máa ń tìyàn lẹ́yìn láti jẹ ẹni téèyàn ò bá ti fa àgàbàgebè àbòsí. Ọlọ́run dẹ̀ rí wípé Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà kò fi àgàbàgebè sí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Abẹ́òkúta dùn léni o, gbangban kan sí. Ọlọ́run tún ṣe wọ́ndà. Ọlọ́run yẹn tún gbà nàrà. Aláwọn onílẹ̀ ń tì wá lẹ́yìn. Àwọn ọlọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n wà nípa títí wa. Yes, ohun tí mo tún rí ní Abẹ́òkúta lénìí ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Ó fi hàn pé lóòótọ́ lódodo Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda Sunday Ìgbòho fún ìran Yorùbá ni, láti ṣe ìran Yorùbá lóore. Mo kí yín pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. A gbórúkọ YouTube mi síta. Ó dàbí pé wọ́n ti á YouTube mi ọ̀dọ̀ wọ́n ti suspend ẹ̀. Mi mọ nǹkan tán náà rí ń bẹ̀, wọ́n ti fún mi information mi ò dẹ̀ tètè rí. Ṣùgbọ́n kékeré nìyẹn, kò lè bà mí ní lọ́kàn jẹ́. Ṣùgbọ́n ilé tó dùn mọ́ mi nínú jù ní ohun tí mo rí ní Abẹ́òkúta lénìí. Ó fi hàn pé Ọlọ́run wà lójú iṣẹ́ sẹ̀. Àní Sunday Ìgbòho, àwọn tó ń pè ní janujanu, ajìjà jẹun, ó ń ṣe drama ní, ó ń ṣe content ní, fíìmù ló ń yà. Ìgbòho Òòṣà tún ya fíìmù lénìí ní Abẹ́òkúta. That is why I say Ìgbòho Òòṣà shut down Abẹ́òkúta today. Ìmúrí èèyàn kan ní 15,000. They are over 50,000 there. They are over 50,000. Launching of Iruekun security network today at Abẹ́òkúta. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ tí ì rí nǹkan kan. A nílẹ̀ Yorùbá máa free. A kàn ń sọ fún àwọn kan, ẹni tọ́lọ́run bá rán ni ẹ jẹ́ ó ṣe, ẹ gbéjẹ́ forí, ẹ gbà fọ́lọ́run, ẹ mú tọ̀tẹ̀ kúrò, ẹ mú tìlara kúrò. Ẹni tọ́lọ́run ọba mi rán ni lọ́lọ́run ọba mi ṣe lógo. Ẹni tọ́lọ́run ọba mi ṣe lógo lọ́lọ́run ọba mi rán. Àwọn èèyàn ti wà ń bẹ̀yẹ láti nǹkan bíi 7:30. Májàsọ́lá dẹ̀ ya àwọn ibi kọ̀ọ̀kan ká tó débẹ̀ yẹ is around bíi 3:30. Àwọn bàbá wa dẹ̀ sì dúró. Àwọn bàbá wa dẹ̀ sì ń retí Májàsọ́lá. Everybody, every genuine Yorubas want to free in the hand of the Fulanis. Adúpẹ́ fọ́lọ́run fún ìrìn àjò tèmi. Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wa ni. Iṣẹ́ tọ́lọ́run ọba mi bẹ̀rẹ̀ ó dẹ̀ máa parí ẹ̀. Ojú gbogbo wa lójú máa ṣe. Ìyá mi Àwẹ̀lé, mo kí yín, ojú òní tì yín, ẹ kú ọjọ́ mẹ́ta wá. Iṣẹ́ tọ́lọ́run ọba mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, tó dẹ̀ máa parí ẹ̀, tó ti bẹ̀rẹ̀. Àní Ìrúẹ̀kún ti dé. Táwọn kan máa ń jáde síta tẹ́ ẹ̀ ń wò wọ́n, ṣé nóòtò Ìrúẹ̀kún? Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ṣé gbọ́ mi? Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ìgbà ló ṣe gbá ìkòkò bàbá ṣàsùn, ẹ má wo bẹ́ẹ̀. Torí inú wọn ò dùn ní. Inú wọn ò dùn. Lénìí, inú mi dùn pé ọmọ Yorùbá tó fún wọn ní knockout. Ọmọ Yorùbá tó fún wọn ní knockout pé àní a fẹ́ bọ́. Àní kò sáyè fún ìjínigbé ní ilẹ̀ Yorùbá mọ́. Àní kò sáyè bí ẹ ti ń jí wa gbé ní ilẹ̀ Yorùbá mọ́.
àní kò sáyè bí ẹ ti ń pa ìran Yorùbá mọ́. Àní ọmọ Yorùbá ti sọ pé no fún àwọn tí ń gbàbọ̀dè fún wọn tán pera wọn lólórí ogun ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ń gbàbọ̀dè Fúlàní, wọ́n ń gbàbọ̀dè eku, wọ́n ń gbà á fún ẹyẹ, wọ́n ń gbàbọ̀dè ẹyẹ, wọ́n ń gbà á fún eku. Ìran Yorùbá ti sọ pé enough is enough. Enough is enough. Bí àwọn ló report Facebook yẹ, ìkan sọ pé we don cash in YouTube, you don cash it, I will reopen another one. Àwa máa dúró lórí òtítọ́ àti òdodo ni. Ìka tó bá dẹ̀ tọ́ sí mú làwọn bàbá wa la fi ń romú. Olóyè ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó kájú ẹ̀ kò rí àwọn ọba ilẹ̀ Yorùbá fín, kò sọ wípé oyè tó ń jẹ ó ṣe déédéé pẹ̀lú ọba ilẹ̀ Yorùbá, kò forí gbárí pẹ̀lú ọba kankan. And Sunday Ìgbòho is somebody tó bá ti rí pé ó ṣe mistake níbì kan àti lọ apologize, kò jẹ́ kó ní òun lára, kò dàbí èèyàn kan ìgbéra ṣánlẹ̀. Àlọ́mọ Yorùbá ti padà lẹ́yìn yín. Ìbẹ̀jùlẹ́kì tẹ ní ìrù ẹkùn, ẹ fẹ́ ìrù ẹkùn bẹ́ẹ̀ wọ́n ti dé ìrù ẹkùn, ìbẹ̀jùlẹ́kì ìrù ẹkùn ti wà ń bẹ̀. Níjẹ́ kán ríta mẹ́kúta yẹ ṣe kò sáyè fún ìrù ẹkùn ní Ògùn State. Wàláì tàláì sùmọ̀bìláì làsílàwàm. Mo débẹ̀ yẹn lẹ́nu ẹ̀rù bà mí pé tó bá tẹ ìjọ Ògùn náà ní Sunday Ìgbòho ń sà, tí ẹ rò pé Ògùn lè ṣiṣẹ́ tó bẹ̀ yẹn ni? Tó bá jẹ́ kí ẹ jẹ́ pé àdúrà náà ní Sunday Ìgbòho ń, ṣé bẹ́ẹ̀ làdúrà ṣe ń ṣiṣẹ́ ni? It means that this work has been perfect from heaven. Ẹni tó ní iṣẹ́, ẹni tó ní Yorùbá ti perfect iṣẹ́ yẹn láti ọ̀run wá. Everybody láti nǹkan bí aago méje, àwọn níbi kan níbẹ̀, mo rẹ́ni tó sọ pé àwọn ti wà níbẹ̀ láti aago mẹ́sàn-án, àwa dẹ̀ débẹ̀ ní kan bí tèrè, wọ́n dúró wọn ò lọ. Pé kò sáàyè fún bandit sẹ́ni ilẹ̀ Yorùbá. Pé ọmọ tá ń pè ní janujanu yìí, ọmọkùnrin tá ń pè ní ajìjàjẹun yìí, àwọn máa rí, àwọn máa tẹ̀lé lẹ́yìn. Ọmọkùnrin tá ń sọ pé content ló ń ṣe yìí, pé fíìmù ló ń àti pé entertainer ni, àwọn fẹ́ tẹ̀lé lẹ́yìn. Tó bá jẹ́ pé entertainer yẹn ní ìran Yorùbá máa fi bọ́, say they are ready to follow him. Wọ́n jọ mí lójú o, àwọn Ògùn State jọ mí lójú lè ní o, wọ́n jọ mí lójú. Iṣẹ́ ńlá náà ṣe. It means that ìrù ẹkùn has come to stay. Ìrù ẹkùn belong to all of us. Ìrù ẹkùn belong to all the Yoruba race. It means that ìrù ẹkùn no going back, either they like it or not. Ìrù ẹkùn no going back. Ìrù ẹkùn no going back. Tó bá tún di on the second ni, a tún balẹ̀ gùdẹ̀ sí Oǹdó, a tún balẹ̀ gùdẹ̀ on the third Èkìtì, on the fourth Kogi. Ọlọ́run ti bá wa ṣe o, ojú ò ní tì yín. Remain blessed. Àárá yìí sọ̀rọ̀ dáadáa lọ́la lágbára Ọlọ́run.